Ojúgbàmítì pẹ̀lú aṣọ tí Chioma wọ̀ lọ síbi àmì ẹ̀yẹ Grammy. Osai Ovie ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀, ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Delta. Osai Ovie ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ báyìí níbi tí ó ti gbé sójú òpó ẹ̀rọ ayélujára rẹ̀ wípé aṣọ eléyìí tí ìyàwó gbajúgbajà olórin ṣèwọ́ṣèwọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Davido tí ìyàwó rẹ̀ wọ̀ lọ síbi àmì ẹ̀yẹ Grammy náà ló jẹ́ aṣọ tí kò bójúmu tí kò sì gbé àṣà orílẹ̀‐èdè Nàìjíríà ga. Nínú ọ̀rọ̀ tí Osai Ovie sọ lórí ojú òpó ẹ̀rọ ayélujára rẹ̀, ibẹ̀ náà ló ti ṣe lálàyé. Ó pé aṣọ tí ọmọbìnrin yìí wọ̀ òun ló jẹ́ aṣọ tó jẹ́ wípé àwọn ẹ̀yà ara rẹ̀ kan ó ṣí sílẹ̀, tẹ́lẹ̀ yìí sì jẹ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ló tún pé kò bójúmu. Ó ní kì í tiẹ̀ ṣe irú Chioma ló yẹ kó máa wọ irú aṣọ báyìí, látàrí wípé ọkọ rẹ̀ jẹ́ ẹni gba ojúmọ́, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun náà ni wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ máa wo Davido àti aya rẹ̀ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ó pé irú ẹ̀kọ́ wo òun náà ni wọ́n wá ń kọ́ àwọn èèyàn báyìí. Bẹ́ẹ̀ náà ni ó tún tàbùkù Davido fúnra rẹ̀, níbi tí Osai Ovie ti pé Davido òun ló yẹ kó wo ìmúra aya rẹ̀ kó tó di wípé wọ́n jọ jáde ní ilé ìtura eléyìí tí wọ́n wà, kó sì tó gbà láàyè láti wọ irú aṣọ yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá ń fi àìdùnnú wọn hàn lórí ọ̀rọ̀ tó sọ, tí ọ̀pọ̀lọpọ̀ sì wípé Osai Ovie òun náà ni ó kàn ń sọ̀rọ̀ bí olóṣèlú, tí ọ̀pọ̀ sì tún pé ó ń sọ̀rọ̀ látinú èròǹgbà ti tara rẹ̀ ni, tó sì jẹ́ wípé eléyìí òun náà ni kò kan ẹnikẹ́ni. Àwọn kan tún pé Osai Ovie òun náà ni ó ń wá àwọn èèyàn eléyìí tí wọ́n wo ọ̀nà ibi tó wà nídìí tó ní ṣe pẹ̀lú òṣèlú ló jẹ́ kó sọ ọ̀rọ̀ náà di mímọ̀. Fún àwọn ìròyìn bí èyí sí, ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.